IFTV Agbomola Iyafeso International Television. Ọlọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà jákèjádò bí kíbi tí ẹ ti náfà láti máa wojú iléeṣẹ́ IFTV Agbomola Iyafeso International. A sì dé gẹ́gẹ́ bí ìṣe wa ètò èyí tí gbogbo ayé tí ẹ mọ́ ń gbádùn ní gbogbogbò àti nígbà gbogbo ètò wa nígbòho la wà a sì túbọ̀ gbòòlò lẹ́yàjọ́ ti tòní gbogbo ẹ̀ lólùfẹ́ tẹ́ ń wò wá lójú iléeṣẹ́ IFTV Agbomola Iyafeso International a sì wọ̀ gbòòlò lẹ́yàjọ́ ti tòní láti fi ọ̀rọ̀ fi jómi tó ọ̀rọ̀ èyí tá a fi mọ́ ń kọ́ra wa lẹ́kọ̀ọ́ èyí tá a fi mọ́ ń pẹ́ra sákèésí ẹ̀yìn yẹn wa tẹ́ ń wò wá lẹ́ èmi tí ń nà ni o Muhammadu Ashraf tí o gbọ́ mọ̀ sí àgàfẹ́ ṣéwù gbó pédépédé fẹ́ni tó fẹ́ àtẹni tó fẹ́ àgùlá àgùtẹ̀tẹ̀ aṣíwọ̀ gbòòrò lẹ́yàjọ́ ti tòní láti fi ọ̀rọ̀ fi jómi tó ọ̀rọ̀ pẹ̀lú àwọn òbí nítorí pé àkókò tí a ń bẹ yìí àkókò kan ni tó ṣe pé àwọn ọmọ wọn bẹ nínú ìsinmi àkókò kan tó ṣe pé àwọn ọmọ wọn wà nílé kí wá ní àbójútó tó yẹ ká ṣe pẹ̀lú àwọn ọmọ kí wá ní nǹkan tó yẹ ká ṣe pẹ̀lú àwọn ọmọ náà àkókò tí a ń bẹ yìí ǹjẹ́ ká já àwọn mọ́lẹ̀ kí wọ́n máa káàkiri ni ìdí tá a fi wọ̀ gbòòrò lẹ́yàjọ́ ti tòní láti fi ọ̀rọ̀ fi jómi tó pẹ̀lú àwọn òbí kí wọ́n bá lè fún wa náà wọn mọ̀ràn ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ ń wò wá jákèjádò àgbáláyé lójúléeṣẹ́ IFTV Agbomola Iyafeso International ẹ̀yin náà wò ẹ gbọ́rọ̀ lẹ́nu wọn òbí ní ọlọ́kọ̀ọ́jọ́ kan. bàbá ẹ bá a dún pé fún gbòòrò olùfẹ́ tí wọ́n. ẹ kọ́ mi kò gbà kan yí padà ẹ kọ́ mi di Olúmọ̀mí Umaru tí gbogbo ìmọ̀ ṣáàdó a ní ìka nọ́mbà 1 àkókò tá a wọ̀ yìí òbí wọ́n gbọ́dọ̀ bójú tó ọmọdé wọn alákọ̀ọ́kọ́ tán ọmọdé wọn ti gbà sí mi ẹ mú wọn sẹ́nu iṣẹ́ ìyẹn máa kọ́ṣẹ́ oṣù mẹ́ta fún wọn tó wọlé ọ̀dà àmọ́ kọ́mọdé wọn máa tàràkà káàkiri fún wọn máa wọ́ kiri á máa gbá bọ́ọ̀lù káàkiri kò nẹ́tọ̀ ètò ọmọ tá a bá kọ́ lé ní ni mo gbé ọ̀gá lọ́bọ̀dọ̀ ọ̀la ọmọ tá a kọ́ ni mo gbélé tá a kọ́ a máa gbé ta lọ́bọ̀dọ̀ ọjọ́ ọ̀la. ibẹ̀ lọ ẹ̀ ọ̀rọ̀ gidi lẹ̀ sọ́nbẹ̀ ètò àwọn tí a máa báwí gan ju àwọn ẹ̀gbọ́n wọn àbúrò wọn bàbá wọn tí wọ́n wà nílùú òkèrè àwọn là máa báwí fún pé ìyàwó wọn ètò ọmọdé wọn tí a fi sílẹ̀ fún àwọn òbí àbí àwọn rígbó wọn gbọ́rọ̀ sẹ́nu fún wọn kò sì dáa wọn yẹ kò dáa ni ẹ jẹ́ kí a pè wọ́n àbí ká bá ní ẹ̀gbọ́n kan lé ká sọ pé kó la bá ọwọ́ ọmọdé nítorí ọmọdé wọn àwọn tí bàbá wọn lókè àwọn ní tàràkà káàkiri ìlú Sàkété ìyẹn kò sì bójú mu ọwọ́ òbí pàápàá tá a bá lọ sílùú ká bójú wẹ̀yìn ká rántí dé pé a fún nǹkan sílẹ̀ nítorí baálé ilé kì í pẹ́ àjò ẹ̀rí baálé ilé kì í pẹ́ àjò nítorí kíni dẹ́gbẹ́ bẹ́ wọn sílẹ̀ sẹ́yìn abọ́ fúnlẹ̀ abọ́ musọ́dọ̀ fún ìyá abẹ́ musọ́dọ̀ fún òbí obìnrin wọn ìyá ó sì dé sí wọn ọ̀tọ́ mọ ká raṣọ ká ṣe fàájì ká jáde òun ní gbajúmọ̀ wọn sí wọn ò bójú tọmọdé wọn sì mọ̀ pé ọmọ lèrè tàn wọn lọ́la wàhálà ló bá gbọ́ pé àbẹ̀bí lọ́mọ́ká àbẹ̀bí ṣeun báyìí ọmọ ló tọ́jú ọmọ lẹ́fújèrè òbí yẹn kò bá tọ́jú ọmọ kò lè rè ọmọ jẹ o ẹ̀rí òbí yẹn kò bá tọ́jú ọmọ kò lè rè ọmọ jẹ ọ̀rọ̀ mi fún àwọn bàbá tó wà lókè àbúrò àti ẹ̀gbọ́n tó wà lókè ni pé fún wọn bí wọn bá ní ẹ̀gbọ́n àbí àbúrò ńlẹ kí wọ́n pè wọ́n ọmọdé náà ti wọ́ọ̀sì kò sí mi ẹ mú wọn síbi báyìí ẹ bójútó bíbí iṣẹ́ kan ní máa lọ fóṣù mẹ́ta náà kọ́ lọ bójú ẹ̀fọ́mátìkì kan ní máa kọ́ fóṣù mẹ́ta náà kó la kọ́ kò dáa àkókò yẹn lọ́ọ́ yẹ fún ọmọ jòsínà àwọn tó pàṣẹ́sì àwọn lọ́ọ́ yẹ kó la gba kàyé ọ̀dọ̀ fún wọn yóò ti wọ́ wájú fún wọn fún wọn gbà fún ọmọ wò fún coup de vacances kọ́tọ́ bẹ̀rẹ̀ nítorí àwọn tó pàṣẹ kó ilé ọlẹ́ẹ̀kẹ́ ní sàn lọ ilé ọlẹ́ẹ̀kejì wọn ì rí ìmọ̀ ipa ilé ọlẹ́ tí wọ́n pàṣẹ lọ nẹ́bà náà gba kàyé náà bó jojú sí nẹ́bí wọn ò tẹ̀ mọ́ nẹ́bà sọ́mọ́ oníyàn gbà ọ fún abẹ́lé báyìí bá mi ṣàlàyé ibi báyìí á ṣàlàyé rẹ fún ẹ̀rí wọ́n máa takáìtì káàkiri kò dáa ẹ̀rí ló jẹ́ ọ̀rọ̀ mi kò jù bẹ́ẹ̀ lọ ọlọ́run gbà fún ni iléeṣẹ́ yín ò rí jóná o òkè òkè lẹ́ẹ̀ máa lọ ilé padà sẹ́yìn agbára ọlọ́run ba.
bàbá ẹ bá ọdún kan fún wọn tí wọn wà. orúkọ mi ni Babátúndé Ọpẹ́ Ṣàsúndé adúpẹ́ dọ̀fọlọ́ àkíyèsí yé mi ní a máa pe gbogbo àwọn òbí sí gbogbo àwọn òbí sí pàtó mo bá pe gbogbo àwọn òbí èmi náà mo yọra mi kó pàṣẹ èmi náà ti bẹ́ẹ̀ mọ̀ gbogbo àwọn òbí àkíyèsí ti tèmi lè pèrè agbẹ́dọ̀jọ fọmọdé wọn fún wọn fún ní mẹ́dọ̀tìdì fún wọn kó má jẹ́ pèrè àkókò léwe tẹ́ la máa sọ pé a ní mẹ́dọ̀tìdì fún wọn ọmọ yìí àbákọ́ ọmọ náà ní gbélé ìyá akọ́ ń gbé ta ẹ̀rí ó ṣe pàtàkì pèrè fọwọ́ òbí kan mójútó àwọn ọmọ wọn pàtàkì ẹ̀ sì kó ìsinmi yẹn kọ̀ yẹ ká fọmọdé wọn sílẹ̀ lọ́ba wo iṣẹ́ pípọ̀ ọ̀ṣẹlẹ̀ náà rẹ́sítà ti ẹ̀zàmẹ́ yọ wá lọ wọn yín ẹ̀rí ọ̀ṣẹlẹ̀ iná àwọn ẹ̀zàmẹ́ yọ wá lọ yìí fúrú iṣẹ́ kẹrin fọ́mátọ̀tọ̀ wáyé fúrú àwọn ihun ẹ̀rẹ̀ kọ́mátọ̀tọ̀ wáyé fún ìṣubú ẹ̀rẹ̀ kọ́mátọ̀tọ̀ wáyé agbẹ́dọ̀ àwọn náà òbí lágbẹ́dọ̀ dìde a máa sọ pé kíní èyí àfẹ́ nítorí àrípẹ́rí náà àwọn ọmọ kéékèèké yóò ṣe ti ẹ̀zàmẹ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ ti CEP àrípẹ́rí plateau ó gbégbá orókè dé kan ló bá jí pé abá àwọn òbí abátọ́tọ́ lè tọ́tọ́ sapá fún àwọn ọmọ wa plateau iná yìí tọ́tọ́ ń bọ̀ bóyá ajé alẹ́ tọ́tọ́ lọ kejì ẹ̀rẹ̀ lọ ẹ̀rẹ̀ náà tọ́tọ́ iná BPC àrípẹ́rí yẹn náà kọ́pa à ń gbàdúrà fún ti bá kọ́pa fólèrè ẹ̀rẹ̀ fọlọ́run ó fóni ṣe merci beaucoup mo dúpẹ́ dọ̀ fún iléeṣẹ́ yóò ní jóná. bàbá ẹ bá a dókè fún wọn lórúkọ tí wọn wà. ẹ káàárọ̀ o ẹ kú ojúmọ́ ibi ẹbí tí ń wò wá orúkọ tèmi ni Mufid Aremu ọba Mẹ́kà láti ìlú Congo a kí gbogbo ẹ̀yin ọmọ Sàkété lágbègbè àti láyé ẹ̀yin odi wípé ẹ kú àsìkò yìí àsìkò fàkànṣe àwọn ọmọdé wọn gbogbo ẹ̀yin òbí pátápátá yé àwọn ọmọ wa bẹ yín àsìkò yìí ẹ fún wọn ní ẹ̀kọ́ yọ jẹ́ ẹ̀kọ́ òbí torí nọ́mbà wọlé wọn tó nídìí ẹ̀kọ́ yín láti mọ̀ fi ní ọpọlọ sí nítorí nọ́mbà wọlé ní ọbọ̀ ń sùn àbí náà lágbá bàlù ni wọ́n ń ṣeré káàkiri ìhun yẹn ti kọ́ ó lè tọ́ sápá lọ kó ní ọpọlọ wọn là ẹ̀yin òbí ẹ bá bójú tó wọn ní lágbábà náà wọ́n máa tọ́kọ́ ẹ̀kọ́ lé ìwọ́n tó yẹ ẹlòmíì ó lè lọ ibi iṣẹ́ mi àmàlà kọ́ tán náà ọlọ́wọ́ fún gbogbo ẹ̀yin òbí ṣe ẹ sì jèrè àwọn ọmọ mo kí gbogbo iléeṣẹ́ Agbọ́mọlá TV gbogbo ẹ̀yin ṣiṣẹ́ bẹ́ẹ̀ ọlọ́wọ́ mọ̀ fún yín ṣe kò ní sùn yín kò ní rẹ̀ yín àwọn gan yà wọ yàjò yà dé àwa sí mi yé àmọ̀dé báyọ̀ àwọn náà sì máa wájú iléeṣẹ́ yín láti máa polówó gbogbo ohun yé bá lọ nínú Sàkété ọ̀dọ́ jẹ́ oko mọ́ o Sàkété ti lajú ẹ tọ́jú àwọn ọmọ kẹ́ lè jèrè wọn. ẹ̀yin ojúlẹ̀ṣẹ́ Agbọ́mọlá wo Congo. gbogbo ẹ̀ là ń wo Congo o kétékété là ń rí gbogbo ẹ gbogbo báwọn àgbàlagbà wọn bí ọjọ́ ṣe ètò gbogbo ẹ̀ là ń rí ọ̀hún ọlọ́wọ́n sì mọ fún yín ṣe. orúkọ tèmi ni Kéké Bernardin. bàbá wa kí lẹ ní láti sọ fún ọmọdé tí ń bẹ ńlé tí wọ́n wà ní vacances lọ́wọ́ yìí. orí oníkálukú bójútó ọmọ rẹ̀ béèrè bá pọ̀ jù ọmọdé wọn lè lè ṣèṣe èrò má pọ̀ jù fún ọmọdé wọn ẹ tẹ́jú ọmọ yín wọn oníkálukú bójútó ọmọ rẹ̀ ẹ̀sùkú ẹ̀ sì wọ̀nyí ẹ máa dààmú dán fún ọmọdé wọn ẹ mú rẹ pọ̀ ibà sì wọ́ lù ọ́n sìkìlẹ̀ ibà wọ́ lù ọ́n sìkìlẹ̀ infection ọ̀tún òsì ẹ dákun tó ẹ bójútó ọmọdé wọn ọlọ́run àbá rẹ̀ ṣe o. ọmọ tí ń gbẹ́bà náà káàkiri tó jẹ́ pé wọ́n ti sùn. rí èmi ilé kọ̀ fún wọn ní ọmọ gbẹ́bà náà pàṣẹ náà àgbà dáadáa àgbà mẹ́kọ́ má pọ̀ jù béèrè bá la pọ̀ jù àwọn wọn ti kọ́ tẹ́lẹ̀ wọ́n lè sàkó ọpọlọ fún wọn wọ́n bójútó ẹ̀kọ́ ilé. ẹ bá a dókè fún gbogbo olólùfẹ́ tí wọ́n wà. èmi lè Fáfúnmi Paulin ẹ ti lu Sàkété mo kí gbogbo yín pápátá iná lu Sàkété ẹ kú kọ́lẹ̀dà mo sì kí iléeṣẹ́ Agbọ́mọlá TV mo kí bàbá ọlá ẹgbẹ́ ẹ̀mí yẹn gùn ní apẹ́ fún ọ ẹ kú kọ́lẹ̀dà mo kí yín púpọ̀ òbí ni màá bá sọ̀rọ̀ pa ọ̀rọ̀ ọmọdé wọn yóò wọ̀ yí sinmi lọ́wọ́lọ́wọ́ ọmọdé wọn yìí ń lọ léwe fún bójútó wọn nítorí ilẹ̀ ọ̀bọ bójútó ọmọdé wọn bí wọ́n bá tọ́ wá padà wọlé kù díẹ̀ káàtó wọ́n máa ń gbẹ̀gbé béèrè bá pọ̀ ọmọdé wọn máa ń gbẹ̀gbé ìwọ̀n bá ti kọ́ rí ìpín àwọn òbí bá mọ̀ pọ́n létí sí kúdè vacances àbí ká gba mẹ́tẹ̀ẹ̀tì fún wọn kó máa ràn wọ́n wọ́ wọn bá títí fún agogo náà kó fulu fún ọtọ́ bẹ̀rẹ̀ léwe náà ẹ̀ṣin gbogbo wọn sì bò ọlọ́wọ́n dúró tí wàá jèrè ọmọdé wọn náà èmi ń sọ̀rọ̀ náà tọ́tọ́ li ojú ẹ̀ yé gbogbo ni tọ́tọ́ mọ̀ sójú ẹ̀ Ìsàkété mo kí n púpọ̀ ẹ ṣeun gan. Gbàdámọ́sí ọmọ bíbí Ìsàkété ni mo jẹ́.
ìyá ikú àwọn ènìyàn wọlé sí ọmọdé wọn káàkiri wọn ṣe kíkílẹ̀ ẹ̀kọ́ tẹ láti kọ́ ọgbọ́n tí wọ́n wà. ó wù mí ọmọdé wọn pẹ́pẹ́pẹ́ wọn gbà sí mi wọ́n gbọ́dọ̀ sí mi lé mẹ́ kò dí pé kí wọ́n sí mi lé náà fún mọ́ ṣeré káàkiri wọ́n gbọ́dọ̀ gbé káyé a máa lọ kú de vacances a máa tọ́jú ọpọlọ náà sí. kí ni àbójútó ẹ kó bí o ṣe àsìkò ẹwẹ ṣé fún àwọn òbí ọmọ ajálẹ̀ kó lámàrá táyọ̀ kò wọn a máa bójútó ọmọdé wọn àbí kí ẹ. àwọn gbọ́dọ̀ bójútó ọmọdé wọn pàṣẹ òbí omi ẹsẹ̀ wọn fọmọdé wọn sílé ọmọdé wọn máa ṣeré lé kí wọ́n tó dé wọ́n ti lè fòkò fọ́ ìra wọn àbí kí wọ́n ti dáhùn sílẹ̀ fòbí lòbí omi ẹsẹ̀ wẹ̀ náà vacancy ẹsẹ̀ ọmọ rẹ òun náà ń kó la lọ́bi iṣẹ́ ọmọ rẹ gbọ́dọ̀ kó la lọ́bi chẹ́kàn. orúkọ tèmi ni Zekia tó Gbàdámọ̀ sí ọmọ bíbí Sàkété. orúkọ tèmi ni Kudiratu ọmọ bíbí Sàkété. ìyá wa kí lẹ̀kọ́ tẹ láti kọ ọgbọ́n ọmọ tí bẹ́ẹ̀lẹ́ tó ṣe ń pín wà ní vacancy lọ́dọ̀. ẹ̀kọ́ mi ni fún wọn ni pé wọ́n máa àwọn òbí ó bójú tó wọn wọ́n máa fún wọn sílẹ̀ kí wọ́n máa káàkiri bí kú de vacancy bá ti bẹ̀rẹ̀ wọ́n ṣe tó possible owó olíwó alátakọ́mọdé wọn rí kú de vacancy lọ ìgbẹ́ ọ̀bójútó wọn tó fún wọn kọ́ má jẹ́ pé wọ́n máa wọ́ kiri ẹ̀làsíkì kan ló ti dé ni wọ́n ń ta yí wọ́n ṣàbójútó wọn bull ni wọ́n ń ta wọ́n ṣàbójútó wọn torí ọlọ́run àrọ̀ wọn o ẹ̀kọ́ ìmórí fún wọn rẹ o. orúkọ mi ni Kudiratu Laminu ọmọ bíbí Sàkété. èmi Adélu Máfùọláyọ̀mí Àdùkẹ́ ọmọ Agbádébọ̀ ìlú Ìbò ṣe rí ìhun kọ́mọ̀ àwọn òbí òmíràn wọn kápá ọmọ wọn dọ́ńkọ́ ọmọ yóò bá ti bẹ̀rẹ̀ iléèwé ìyé àbọ̀mọ̀ ṣe káì fún wọn fún ọmọ máa bọ̀ iléèwé a máa wọlé fọmọ rọmọ ọmọ kó gbé káyé fọkọ̀wé ọmọ bá kọ̀wé ọmọ jẹun a wọlé ọ̀sùn òbí òmíràn kò ní rí kò ní béèrè òbí òmíràn ọmọ a máa la jíṣẹ́ aago 10 ọmọ a máa la jíṣẹ́ aago 9 ọlọ́run ò ní gbé àwọn ọmọ wọn fún aláràpá dọ́ńkà òbí àárọ̀ wọn ó kàn òbí òmíràn ní í ṣe li ọmọdé wọn ń ra tè báàzì ìbí kò bá kápá ọmọ wọn ṣìtú ọlọ́run ní sọ́mọ̀nà ònìyàn bàbá ọmọ mìíràn wọ̀ kò sílé gbogbo rẹ̀ ò jí pé rí mo ti fowó ránṣẹ́ sí ìyàwó mi àtọ́jú òbí ọmọ mìíràn wọ̀ á sá fún bàbá rẹ̀ ju ìyá rẹ̀ lọ bàbá rẹ̀ lè ò sílé yìí ọmọ mìíràn á sì sá fún ìyá rẹ̀ mẹ́ ọlọ́run ní fónìyàn ònìyàn kan ò mọ̀ ṣe mẹ́ gbogbo rẹ̀ sàfẹ́ ọ bẹ̀rẹ̀ rí ẹ̀kọ́ òbí ẹ mọ̀ pé rí òbí bá ti ra tè báàsì ó tán obìnrin àwọn obìnrin èmi náà ń sẹ́ obìnrin mọ̀ jẹ́ mẹ́ ìyá ọmọ ọba nẹ́kọ̀ọ́ ọmọ náà lè nẹ́kọ̀ọ́ ìyá yóò bí ìyá ọmọ kò bá gbélé ọkọ kò gbélé ibi ó bẹ́ mọ rẹ sí ajá síra lọ lè mọ fọmọ rẹ kọ ọ̀nà kò sí èèmọ fọmọ òbí òmíràn kò sílé ọmọ rẹ bọ léèwé aago 12 kọmọ náà máa jẹ òbí òmíràn kò ní pẹ́rí ọmọ bá bọ léèwé aago 12 pàápàá ọmọ gbọ́dọ̀ kọ̀wé ìsinmi wà pẹ́pẹ́ mẹ́ ìsinmi ò sí fọmọ kékeré ẹ mọ́ ọmọ rẹ wọlé ọmọ yìí fọmọ yìí di de lẹ́ǹkan fọmọ yìí di ọmọ ọ̀ta ọwọ́ òbí ni ti mọ́ òbí ògbélé a máa tọ́ ọmọ rẹ kò lé agogo yóò bá dé lọ ọmọdé ọmọ wálé ó sàn ọmọ wọn lọ la gbọ́bà náà kó ṣe ọmọ máa gbọ́ràn wọn gbọ́ràn àwọn òbí àwọn náà wọ̀ ná àìgbọ́ràn ọmọdé wọn òbí yóò bá gbélé kọ́lé kọ́ ọmọ àbí ó fọmọ ṣọ́nìyàn ó ní ó fọmọ ṣọ́ ó ti rojú aka ṣe tẹrẹ kò ṣe tẹrẹ nítorí ṣe tẹrẹ ọlọ́run wọn fún wọn ṣe àdúrà ni máa pọ̀ fún ọlọ́run ó pètù síná fún ṣètò àwọn èyí mo ti fọmọ mi sílé mo ti mọ́wọ́ fún ẹ̀kọ́kọ́ èyí sẹ́yìn ibi chẹ́lẹ̀ ń lọ bẹ́ẹ̀ darí sẹ́yìn ọdẹ́lẹ̀ yẹn rọ ọmọdé wọn lé olómìnira kò dé 19 kò dé 20 tán kọ́ ọlọ́run abáwọ̀ ṣe ọlọ́run nà mọ́mọ́ pè ní ọlọ́run pẹ̀tù síná fún ọmọdé wọn kò jí gbogbo ọmọ ní í ṣe òbí yóò bá pèrè ọmọ rẹ̀ ẹ̀rọ ọmọ rẹ̀ mú a máa bẹ lọ́hùn a máa bá àwọn alálẹ̀ lọ fún wọn bá wọ ṣe fọmọdé wọn
fún wọn gbọ́sọ̀ òbí mẹ́ kékeré ní tí ń kò èmi mo ṣe báyìí ọlọ́run fẹ́yìn náà ṣe ọlọ́run ọyọ ọmọdé wọn fún mi. ẹ bá a dókè gbogbo olólùfẹ́ tí wọ́n wà. orúkọ mi náà ni akéwé ọlábàmíjì abdulnajib ọmọ bíbí ìlú Sàkété. ọlọ́run ọba ni kó gbà fún wa o torí àsìkò tí àwọn ọmọ yìí wà yìí nínú ìsinmi ẹ̀kọ́ pípọ̀ la ní láti kọ́ àwọn ọmọdé wọn pàtàkì jùlọ àwọn ẹni tí ò tiẹ̀ wá sílé tó ṣe torí pé ohun tá a jẹ tá a mú náà ni àwọn ọmọ ènìyàn bá lọ sájò nítorí ọmọ àti ìyàwó ọmọ mi òbí rẹ̀ ò sí nílé lọ́wọ́lọ́wọ́ tá a wà yìí tó wà lọ́dọ̀ ìyá àgbà bàbá àgbà àwọn ló pọ̀ ṣùgbọ́n ẹ̀kọ́ ni kò tó láti fún àwọn ọmọ lẹ́kọ̀ọ́ tó péye àwọn òbí náà tá a tẹ̀ wá ní títí wa ọlọ́run bá ní bá wa gbé ẹ̀rí pàtàkì jùlọ òde níta wà yìí gbogbo àwọn òbí ọlọ́mọ pátápátá àwa ni ọ̀rọ̀ yìí bá wí pípọ̀ kí ẹnu kálukú kó ṣe kí ni kó dákun tó Ọlọ́run kó ẹ jẹ́ àṣàbójútó àwọn ọmọ wa dáadáa ká sì fún àwọn ọmọ wa ní ẹ̀kọ́ tó péye nítorí pé ihun tí ń ṣẹlẹ̀ lóde òní pàtàkì jùlọ àwọn ọmọ tí ń lọ sí skul àwọn ẹ̀kọ́ kan wà tí wọ́n máa ń lọ gbà ní ìtàlẹ́ tó ṣe ká ní pé ọ̀tọ̀ lèyí táwọn òbí ò mọ̀ fún wọn lé àmọ́ tí wọ́n bá déta tí wọ́n bá gba ẹ̀kọ́ tí ò wúlò sínú ọ̀rọ̀ wọn ìyí máa ń fà á tí ọmọ mi fi máa ń di pé kì í gbọ́ràn ní ọ̀dọ̀ àwọn òbí rẹ̀ àwọn ẹlòmíì á sì rí àwọn wà ní sọmọ lágbájá lélẹ́yìí sí bàbá rẹ̀ bí ṣe ń sọ̀rọ̀ fún àwọn èèyàn tó ṣe fún àwọn olùmọ̀ lélẹ́yìí láì mọ̀ pé àwọn bàbá rẹ̀ ń kọ́lé ṣùgbọ́n àwọn ẹ̀kọ́ míì táwọn ọmọ náà gbà ní ìgboro níbi tí wọ́n ti ń lọ kọ́ra àwọn lẹ́kọ̀ọ́ tí wọ́n ti ń lọ léèwé kan máa ṣẹgbẹ́ tí ò wúlò káàkiri ibẹ̀ náà ọmọdé ti ń di pàpàlági wọ́n máa wá torí ọmọ ni wọ́n máa sọ̀rọ̀ sáwọn bàbá wọn òbí kan ò lè bímọ ẹ̀ kó má tọ́ ọmọ ẹ̀ òbí kan ò sì lè bímọ ẹ̀ kó má kọ́ ọmọ ẹ̀ lẹ́kọ̀ọ́ ẹ̀rí wọ́n kọ́ àwọn ọmọ náà ni ṣùgbọ́n ìta padà sọ fọlọ́run bẹ́ẹ̀ ni pé kí gbogbo ọmọ wa kọ́lọ́run sáà ti bá wa yẹ̀ wọ́n kọjá àwọn ọmọ tí ń gbọ́rọ̀ lẹ́nu ọmọ òbí wọn tí sì ń gbọ́ ohun tí òbí tí wọ́n ń sọ ẹ̀rí ọlọ́run ni kó wà pẹ̀lú wa o ọlọ́run ni kó wà pẹ̀lú wa gbogbo ọ̀nà kọ́nà tí kó wa bá gbà lórí ọmọ rẹ̀ náà ni ó fi jèrè rẹ̀ wọ́n ọlọ́run ọba à ń bẹ̀ yí pẹ̀lú wákàtí tá a wà yìí iléeṣẹ́ agbọmọlà àwọn náà ni à ń sọ̀rọ̀ lọ́dọ̀ wọn báyìí irú oore báyìí ìwọ ọlọ́run ọba má jẹ́ kó wọ́n nílùú wa o àwọn tó sì wà ń bẹ̀ náà ti ń ṣiṣẹ́ ìwọ ọlọ́run ọba dákun àlàáfíà tó péye bá wa jogún rẹ̀ fún wọn kí ẹ̀mí wọn kí wọ́n gùn àwa náà ta sì wà nùnú náà ẹ̀mí tiwa náà ká gùn ká sì rí owó láti fi tọ́ àwọn ọmọ wa o torí pé láì sí owó lóde òní àti tọ́ ọmọ ó lé o kọ́lọ́ ọmọdé ó lè mẹ́nìkan nu gbogbo wa o ọ̀rọ̀ mi ò ní jù báyìí lọ o ẹ ṣeun gan. orúkọ mi náà ni Alimi Semiu tí gbogbo náà mọ̀ sí olùkọ́ láti iléèwé ọba sùnà àkíyèsí tí mo lè pe ọmọdé wọn sí àkọ́kọ́ náà inú ìsinmi náà wà tẹ́yìn bá sì ṣiṣẹ́ títí ó yẹ kéèyàn ní àsìkò sinmi mẹ́tí ọmọdé bá sì wá sinmi jù ọba ṣeré jù òun bá tí àwọn olùkọ́ kọ́ wọn yóò kó ń bẹ̀ pé fáwọn òbí kan bójútó wọn pàṣẹ bientôt kúlẹ̀ vacances yóò bẹ̀rẹ̀ la kúlẹ̀ vacances náà báyìí ti bẹ̀rẹ̀ àwọn òbí wọn tó yà kí wọ́n fi ẹ̀ náà ṣe ìrànlọ́wọ́ fọmọdé wọn pàṣẹ tẹ́rẹ́ bá pọ̀ jù gbogbo wọn bá tí wọ́n kọ́ yóò kó iná ọpọlọ fún wọn ó jẹ́ ìmọ̀ràn tí mo lè gba àwọn òbí nìyẹn pé kí wọ́n fọmọdé wọn sílẹ̀ fún eré pọ̀ jù kí wọ́n ṣeré díẹ̀ àti ṣiṣẹ́ púpọ̀ ìyẹn ló dáa. ẹ ṣeun bàbá ẹ bá a dó ẹlẹ́ẹ̀kan gbogbo. ẹ̀kọ́ mi náà ni Alimi Semiu tí gbogbo náà mọ̀ sí olùkọ́ láti iléèwé ọba Sàkété. ọ̀rọ̀ lẹ ti gbọ́ láti ẹnu àwọn òbí ní ọlọ́kọ̀jọ̀gà ẹ̀yin òbí ẹ jẹ́ ṣàbójútó àwọn ọmọ wa àwa bàbá tó ṣe wípé à ń kò lé láàárọ̀ tó ṣe wípé àṣálẹ́ là ń wọlé à ń lọ jókòó tá à ń tayò tá à ń ta nídò tá à ń ṣègbà tá à ń ṣàwò ẹ má jà ṣe bẹ́ẹ̀ náà àkókò tí a ń bẹ yìí àkókò yìí ni ẹja dúró tì wọ́n mọ́lẹ̀ nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ògbà ni wọ́n mọ́ lò pẹ̀lú àwọn olùkọ́ níléèwé àmọ́ náà àkókò tí a ń bẹ yìí ẹ jẹ́ káwa náà ká ráyè wọn mọ̀ gbogbo àwa òbí tá a fi ọmọ kalẹ̀ ńlẹ́ yálà a fi hàn kalẹ̀ fún ẹ̀gbọ́n wa ni àbí àbúrò wa àbí ìyá wa àbẹ́nìkan nínú ẹbí wa ẹ dákun ẹ jẹ́ ká máa pè wọ́n lóòrèkóòrè náà àkókò tí a ń bẹ yìí ẹ jẹ́ ká máa pè àkíyèsí wọn náà àkókò tí a ń bẹ yìí wípé kí wọ́n bójú tó wọn mọ̀ kí wọ́n má jẹ́ kí wọn mọ̀ kí wọ́n fi kàyé lẹ̀ ẹ má jẹ́ kí ẹ̀làsík tí wọn mọ̀ ta kó pọ̀ lórí wọn ju ìwé tí wọ́n kọ́
ẹ̀yin náà gbọ́rọ̀ táwọn òbí sọ ní ọlọ́kọ̀jọ̀ kan lẹ́yàjú ti tòní ẹ̀yin yẹn wá tẹ́ ń wò wá jákèjádò àgbáláyé ẹ̀já ṣàbójútó àwọn ọmọ wa o ẹ̀já kó àwọn ọmọ wa ẹ̀já pàkíyèsí wọn lọ́pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọmọ ni wọ́n kò lé láàárọ̀ nígbà tí òbí ò sílé oko bull ni wọ́n wà títí ilẹ̀ ó fi ṣú oko bọ́ọ̀lù ni wọ́n wà títí ilẹ̀ ó fi ṣú àwọn òbí kí là ń wá tó ṣe wípé àti bójútó àwọn ọmọ wa ìní wa lára pípọ̀ wọn ìyá lónìí wọn ò mọ bá wọn ṣe ń jí tí wọn bá sì kóńlé tí wọn bá sì lọ́jà ó di àṣálẹ́ pípọ̀ òbí pàápàá ló ṣe wípé nígbà míì kì í rí ọmọ sójú fún ọjọ́ méjì nítorí pé ó sì jí láàárọ̀ ó sì lọ ó sì di àjálẹ́ kó tún wọlé ẹ̀já bójútó àwọn ọmọ wa ẹ̀já ṣe àbójútó lórí àwọn ọmọ wa lọ́pọ̀lọpọ̀ pàápàá jùlọ lọ́wọ́ àkókò tí à ń bẹ yìí ó ṣe kókó ó ṣe pàtàkì kí Elédùmarè kó pẹ̀lú wa kí ọba mi Allahu Rabbi kó má fi wálẹ̀ kí ọba mi Allahu Rabbi kó dúró tì wá àwa tí a ṣe wàhálà lẹ́yìn ọmọ wa kí Ọlọ́run kó jẹ́ káà náà lè ká jèrè ọmọ wa kí Ọlọ́run kó má pa ọmọ wa lọ́mọ alójú ká má fojú sunkún ọmọ lágbà títóbi Elédùmarè mo kí wa lẹ́ẹ̀kan sí o látòjúléṣẹ́ IFTV Agbọ́mọlá Ìyáfẹ̀sọ International ẹ wo ẹ máa fi ọkàn bá wa lọ ní gbogbogbò àti nígbà gbogbo bákan náà ni mo sì kí ẹni tó ṣe pé ẹ ń rí wa jákèjádò àgbáláyé bàbá wa Ọmọrẹ̀ René ètò ṣe wípé àwọn náà ní gbogbogbò àti nígbà gbogbo akínyín lágbára Ọlọ́run ní ṣìṣe mo kí wa o látòjúléṣẹ́ IFTV Agbọ́mọlá Ìyáfẹ̀sọ International ètò nígbò láwà a sì mọ̀ mu wá lẹ́lẹ́yọ èyí tá a fi mọ̀ kọ́ra lẹ́kọ̀ọ́ Ọlọ́run ọba Elédùmarè kò ní ṣe léyìí ní àṣemọ́ èyí tá a ṣe lónìí lágbára ọba mi Elédùmarè kò ní jẹ́ àṣemọ́ o ẹ̀yẹ wa títà fi mọ̀ náfààní láti pàdé ní ọjọ́ mi ọjọ́ rẹ o ẹ̀já bójútó ọmọ wa ó ṣe kókó ó ṣe pàtàkì. IFTV Agbọ́mọlá Ìyáfẹ̀sọ International Television.